dúpẹ́ fún ọba wa atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ kó bá anabiwa Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo àwọn ará ilé anabi àtàwọn sàhábì anabiwa Muhammad tí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna anabi náà. kódà inú ta tún fi ran anabi Isa lọ́wọ́ bá a ti ran gbogbo àwọn anabi Ọlọ́run náà lọ́wọ́ kọsá anabi Ọlọ́run tọ́lọ́run ò fi bayyinati tí ó sì fi al-mu'jizat tí ó fi pẹ̀lú iṣẹ́ wọn ìpè káwọn èèyàn mọ̀ wàá rò pé ìwọ́sí lè já nàbí Ọlọ́run ìfibì kankan yàtọ̀ sí wa bó ti jẹ́ pé ànábì Ọlọ́run abara ni wọ́n kul innama ana basharun mithlukum yuha ilayya àmọ́ látàrí àánú Ọlọ́run ni pé kí wọ́n fi lè ronú sẹ́ǹsì wọn pé ó gbọ́dọ̀ jẹ́ pé òótọ́ lélẹ́yìn sọ nǹkan báyàwó lè ṣe òun lè ṣe ntí ń jẹ́ mọ̀jísà náà nù ntí ọ̀ka ọmọ ẹ̀dá lágara àjẹsà nọ́ọ̀sì ọ̀ka wọn ní agara ọkọjá agbára ọmọ nìyẹn pé agbára Ọlọ́run lélẹ́yìí tó fi rí lè ṣe. àwọn lànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam nínú mọ̀jísà àtànàbì oúnjẹ tí ẹnìkan jẹ tọ́fẹ̀ lè má yó anabuwa Muhammad sallallahu alaihi wasallam mu'jiza rẹ̀ ni pé àìmọye yẹn wá ń jẹ wọ́n sì ń jáde oúnjẹ náà sì ń bẹ́ẹ̀ yà eléyìí ṣe agbára èèyàn Ọlọ́run lọ́rùn eléyìí àmọ́ bá mu'jiza anabi al-Qur'an al-Karim àmọ́ ìwọ̀n ò túmọ̀ kọ́lọ́ wọn fa anabi ní mu'jiza ti mí tọ́pọ̀ àmọ́ bá mu'jiza anabi ní kíni al-Qur'an al-Karim torípa àwọn tí anabi wa bá ní generation Lárúbáwá tá anabi bá ló gbà ntí ọjọ́ àwọn lójújù ní alfasahatu walbayan èèyàn ló gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí Ọlọ́run wa gbé al-Qur'an al-Karim wa a'jazahum oko wọn lágara débi kọ́lọ́n fi ń challenge wọn pé ẹmú àyà mẹ́wàá wa gbàgbára yín ọba ká ẹmú kan wa nkọ̀sọ́ kan tágbára wọn ká mẹ́ ntí ń jẹ́ mu'jiza nù ntí ó dá àwọn èèyàn ní lágara tí wọ́n fi wá gbà pé ọ̀rọ̀ èèyàn kélé yìí o eléyìí kọ́ lọ́rùn ara rẹ̀ o Ọlọ́run lọ́rùn. ayyadnahu bi ruhil qudus ọ̀pọ̀lọpọ̀ bí a bá túmọ̀ àyà yìí lédè Yorùbá ara kíyèsí tí mo pè níjọ́ ní ni pé bí Yorùbá bá da nǹkan rú bí ọ̀wọ̀ ká máa káròyé ọ̀pọ̀ o bí gbàtà ń fi nǹkan sínú bírákẹ́tì ọ̀pọ̀lọpọ̀ bí àwọn èèyàn bá tún mọ́ eléyìí Ọlọ́run ní mo fẹ́ mímí máa ràn ọ́ lọ́wọ́ kọ́sẹ́ mímí máa nú al-Qur'an al-Karim ar-ruhu al-qudusu nínú bíbélì lọ́wọ́ ruhu al-qudusi Jibrilu ní jẹ́bẹ́ òun náà lọ́wọ́ àná suratul Qadr inna anzalnahu fi laylatil qadr ti débi kíni tanazzalul malaikatu war-ruhu fiha. Olúwa nínú ta fi ran anabi Isa lọ́wọ́ òun ruhul qudus òun Jibril ọba malaika ase gbogbo eléyìí ní títorí káwọn ọmọ Banu Israel ó lè mọ̀ pé anabi Isa gẹ́gẹ́ bí anabi Musa àti gbogbo àwọn anabi Ọlọ́run náà ti jẹ́ wọn ò jí sí ara wọn o iṣẹ́ Ọlọ́run ni wọ́n ń jẹ́ àmọ́ kí làwọn ọmọ Israẹli dánwò fún anabi Isa alayhi salatu wa salam kò sí tí wọn sọ sí anabi Isa tán kódà wọn pè lọ máa lè dánwò qatalahumullah pé ọmọ tá a má bàbá rẹ̀ bẹ́ẹ̀ Olúwa sì fa anabi Isa ó fi ṣe kínní ó fi ṣe àmì ni gbogbo ntọ́lọ́mbà wa pè ní àmì àwọn èdè nìyẹn ẹni tí ó wà á tàtàrà bẹ̀ sórí ire yọ wà ẹni tí ó tara àmì tó ń torí ẹ̀ sórí ibú ọ̀nà wà ara ẹni ó sórí ibú lára nẹ́bí Ìsá làwọn Yahudi kọ̀wọ́nù làákàyè tí wọ́n pé èèyàn ṣe lè níyà kọ́mọ ní bàbá pé ọmọ àlè lélẹ́yìí wọ́n pa nẹ́bí Ìsá lọ́mọ àlè lẹ́nu tí wọ́n tẹnu tí wọ́n gbà qatalahumullah. èyí ò nìkan kọ́ wọ́n pète pèrò láti pa anabi Isa àmọ́ Olúwa fi rinlẹ̀ fún àwọn nínú al-Qur'an al-Karim pé wa ma qataluhu wa ma salabuhu
walakin shubbiha lahum. Olúwa ní àjẹkágbára wọn ká anabi Ọlọ́run anabi Isa alayhi salatu wa salam kódà àgbélébù tí wọ́n láwọn kan wà má sọlàbù àpé ọ̀sá àgbélébù àmọ́ Isa kọ́ wà ń bẹ walakin shubbiha lahum. Ọjọ́ ni ọ̀kan náà àwọn àtẹ̀lé anabi Isa èyí tí àwa máa ń pè ní kíni Judasi mo rò pé Yorùbá nù lédè Lárúbáwá Yahuda wọ́n ń pè Yahuda al-Iskhirayuti. Òun ni ọgbà àbọ̀dé pé òun ó júwe bẹ́ẹ̀ ti rí ẹni ẹ̀ ń wáyé òun ó júwe rẹ̀ fún yín nínú ọmọ kéwù lòun náà sì wà nínú àwọn al-Hawariyun. Ngbàtọ́ lọ́wọ́ wa ṣe bí ṣe ń ṣe òun náà ni àwọ̀ anabi Isa alayhi salatu wa salam Olúwa wa bọ́ àwọ̀ anabi Isa sí lọ òun náà wá mú pé ta ló ju ìwọ gẹ́ẹ̀lì ya òun lòun bá ìwọ wo lọ bá wọn sọ̀rọ̀ bí tí ma wí nù ni wọ́n wá mú òun ni wọ́n kàn má gbélébù. Mùsùlùmí tó bá dáwùtú àkáǹtì yìí kọ́ lọ yẹ ìsìlámù rẹ o torí pé àkáǹtì Al-Qur'ani nù wọ́n lọ́mọ bí ọba ti gbọ́ mi o. Àkáǹtì Al-Qur'ani al-Karim ni pé wa ma qataluhu wa ma salabuhu walakin bal rafa'ahu Allahu ilayhi. Inú àkídà mùmìnì téèyàn fi jẹ́ mùmìnì òun ni kó gba gbogbo ntí Al-Qur'ani al-Karim bá wí. Al-Qur'ani ni anabi Ọlọ́run anabi Isa alayhi salatu wa salam ọjọ́ lójú tí wọ́n pé òun làwọn pa ni òun làwọn kàn má gbélébù ni ma salabu ma qatalu ayyadnahu bi ruhil qudus. Olúwa ní inú ta fi ran anabi Isa lọ́wọ́ òun ni malaika Jibril alayhi salam ọba àwọn malaika òun ni ruhi al-qudus kama tu bẹ́ẹ̀ torí pé bàbá ti ń tu nítumọ̀ ẹ̀mí mímọ́ ọ̀tọ̀ ni ti ń jẹ́ bẹ́ẹ̀. Olúwa kìlọ̀ fún wa nínú Al-Qur'an al-Karim pé ẹ má sọ pé Ọlọ́run kan ní kẹta àwọn mẹ́ta kí làwọn mẹ́ta al-abu al-ibnu war-ruhul qudus kò sínú Ìsìlámù bẹ́ẹ̀ kọ́dọ̀ Olúwa ní intahu bẹ́ẹ̀ bá ti ń wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ má wí má o innama huwa ilahun wahidun. Nípa báyìí ruhul qudus ni àfihàn anabi Isa lọ́wọ́ inú àwọn tá àfihàn anabi Isa lọ́wọ́ lẹ́yìn bayyinat ayyadnahu ruhul qudus. afakullama ja'akum rasulun bima la tahwa anfusukum istakbartum. أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون. Olúwa tún dájú ọ̀rọ̀ kọ àwọn Banu Israel wípé inú ọ̀nà tí wọ́n rìn tọ́lọ́hun torí ẹ sọ fáwa pé irun tóun ṣe fún wọn bẹ́yìn náà bá fẹ́ rírú ẹ̀ níyà ẹ̀ má rìn náà bẹ́ẹ̀ o. Àmọ́ bá a ti máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà wàláhì ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ Ísírẹ́lì ló kún ọwọ́ ọmọ mùsùlùmí mi lónìí. Ẹ gbogbo èyí tá a ti ń kábọ̀ náà èwo la kà tá àrà kàwé rẹ̀ nínú àwùjọ tẹ́nì kọ̀ọ̀kan wa ń gbé bẹ́ẹ̀ náà lélẹ́yìí tá a ké iná kí lọ́lọ́run wí ń pa wọn afakullama ja'akum rasulun bima la tahwa anfusukum èsì gbogbo ìgbà tó jí sí Ọlọ́run bá ti wá bá yín bima la tahwa pẹ̀lú tí ọba fẹ́nu tì í mu. níjọ́ tá a máa hélì àfa kì í sọ̀rọ̀ débi àkídà ni a ọmọ wa ṣiṣe ẹjọ́ sọ̀rọ̀ ṣíríkù fún wọn jọ kan bima la tahwa anfusukum èsì yín tó pé nígbà tó jí sí Ọlọ́run bá ti dé
tọ́ba ti sọ kankan tí ó bá ìfẹ́ inú ti yín mu kí ni reaction yín istakbartum ìgbà wọn ni gerimanka yọ wá dé gbogbo ẹni tó bá nírú wà bẹ́ẹ̀ àǹfààní tan alukur'an karimu nù àwọn yahudi ni wọ́n wúru wà bẹ́ẹ̀ níjọ́ tí òjíṣẹ́ Ọlọ́run bá ti jíṣẹ́ kan fún wọn bima la tahwa anfusukum tí ò ṣe déédéé ìfẹ́ inú tiwọn ọ̀pọ̀lọpọ̀ náà ni ó sọ lónìí pé àgbà káfa àwọn ó ṣe wá sí mọ́sálásí wa náà kò sí ń tọ́fà kò wọn lówó jẹ kò sí jàmbá wọn àmóbi tí wọn fẹ́ tí wọn fẹ́ yìí wọn kì í wá ṣe pé wọ́n rí i pé èyí ṣe tó wí ntọ́lọ́wọ̀n wí nítorí ká bá àfọ̀hún wá síjà sí ni pé èyí ṣe tẹ́yìn náà wí tí ọlọ́wọ̀n wí àmọ́ dánwò tá a kàn lẹ̀ Yorùbá yìí ni pé ntàwọ̀ ọmọ wí ni pé kọ́ra bọ́ọ̀lọ́ bá tiẹ̀ wí náà pé ìlú tiwa yọ gbà bẹ́ẹ̀ ìlú òun èjì wí ńlẹ̀ Yorùbá ọ̀rọ̀ Yahudi ni o bima la tahwa anfusukum Olúwa lòun kọjá ọba tẹ́ẹ̀mà wá yẹ ọ̀rọ̀ rẹ̀ pé eléyìí la fẹ́ eléyìí la fẹ́ òun lòun dá wa o ntòun sì ní àṣẹ ká máa wí repeatedly kọ́ pọ́ o gbogbo ntọ́lọ̀ ní o débẹ̀ àbí má débẹ̀ bọ́ ọba wọn wò máa débẹ̀ Ọlọ́run pọ̀ ju má débẹ̀ lọ ní gbogbo ọ̀nà tí yẹn bá wulẹ̀ ó fi àṣẹṣe àmọ́ kéèyàn wá dóńdó pé ìjọ tẹ bá ti ní Ọlọ́run wí tí ọba fẹ́ nu tiwa mú istakbartum ànígbà istakbartum náà nù kọ́ra ń gbà wọn lẹ́lòmí ọ̀wà mọ́tàn ń gbò wọ́n bí ya rẹ̀ ń gbò lọ́nà lè kéwú ara istakbartum náà nù èyí tí a lè wí fún yàn pé o ṣe wí ni pé ntọ́lọ́hún ò wí o ṣe ń ṣe kí ni o ṣe ń wí bàbá jà lórí yíyún ìjà dáadáa ni gba èyí ṣe ntọ́lọ́hún ò wí èyí ṣe tẹ́yìn náà ń wí èyí tá ànábì ò wí èyí ṣe tẹ́ ń wí àmọ́ Ọlọ́hun wí ànábì wí àmàwọ̀ fẹ́ gbọ́ kọ́dà lómi ọ sọ pé ní masalasi ti wà yìí kọ́ gbogbo ẹni tí ń bá ń wí bẹ́ẹ̀ tóun náà ń gbọ́ tàn yìí ara nfààní tọ́lọ̀ ní kí tó ṣe nu o nínú Al-Qur'anil Karim bí a bá bí ọ pé wà àwọn wo ni ìwà Yahudi ni bí wọn náà bá ń bú Yahudi ọmọdé ti jọ wọn istakbartum fa fariqan kadhabtum wa fariqan taqtulun báwọn ọmọ Israẹli ti rí nù nínú àwọn anabi Ọlọ́run tó lu aran sí wọn fariqan kadhabtum ní gbangba ni wọ́n ti ń pé irọ́ ló ń pa fún anabi Ọlọ́run mi kẹ́ni tí ọjà anabi Ọlọ́run máa wí fún anabi Ọlọ́run pé òkúrọ́ ni ọ́ àmọ́ Israẹli bá tiwọn débẹ̀ wa fariqan taqtulun kọ́dà kan nínú àwọn anabi Ọlọ́run ni wọ́n ṣe kú pa ẹ̀rí àyà yìí nìkan kọ́ nbomi Ọlọ́ni wa qatlihimul anbiya ìròyìn wọn nù bí ọba wa sáwọn anabi Ọlọ́run mọ ta ló jogún àwọn anabi Ọlọ́run al-ulama ajé gbogbo ẹni tí ọba wa ń di ẹja dìtẹ̀ bá ti pa afa kan àbí tá a kó nyara bá afa kan ọjọ́ Yahudi o wa fariqan kadhabtum wa fariqan taqtulun olúwa láwọn Yahudi ní ìṣẹ́bẹ̀ o. أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف نعم nínú táwọn Banu Israel àdánwò kí n kálukú wa kí n yóò sì má tan orí ààrẹ kó náà máa fi wọn ara rẹ̀ wò njẹ́ ni wọn náà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ njẹ́ o lo ti bá wọn wà ń ru mẹ́tìnì bẹ́ẹ̀ bíútì Islam ní pé bó ti ń gbọ́ yìí náà bọ́ bá ti lò ní sẹ́mọ́ ti tán náà ara Gafuru Rahim Ọlọ́run ní pé ìmọ̀ pé kò dáa tẹ́lẹ̀ nígbà mo sì gbọ́ yìí kọ́dọ̀ Ọlọ́run ní gbogbo yìí tó ti wí àbẹ́ yìí tó ti ṣe tẹ́lẹ̀ ni òun ṣe tán àti ṣe kínní àti pa gbogbo rẹ̀ àmọ́ má padà bẹ̀ mọ́ lára ń táwọn Banu Israel dánwò
tí ẹnìkọ̀ọ̀kan wa bá tu fúnra wa nísìnyí náà tá a máa mọ̀ pé kò tán láwùjọ wa yìí náà. wa qalu qulubuna gulfun. Al-gulfu lédè Lárúbáwá ibẹ̀ náà wọ́n ti mú gìláàfù kí là ń pè ní gìláàfù èpo tíra gìláàfù náà wọ́n ń pè wọ́n bá lè yàn ká tíra pálí tó pálí minal gìláàfi ilal gìláàfù ọkà láti gulfun níta fi kọ́va nǹkan ẹ̀rí pé àwọn èèbó àwọn ní cover page àbí hard cover àbí gbogbo ntọ́ bá rí ọ cover èyí ò ní pé nǹkan kan bẹ́ẹ̀ nù rẹ̀ àwa fòun àbí kọ́ba rẹ̀. àwọn Yahudi wọn ní kulubuna gulfun ìtumọ̀ méje ní gulfun lọ́dọ̀ àwọn afọ́ni tafsiru nínú context inú síyáàkù yìí ni mo fi ní àìfi dictionary tó Al-Qur'ani o. kulubuna gulfun kí ni ìtumọ̀ àkọ́kọ́ òun lè yí tó clear ni pé orí àwọn àtọ̀ ń bá sọ̀rọ̀ yìí kò síbi tọ́rọ̀ wọn gbà wọlé gulfun wọn ti kọ́ba ọ̀kan tàwọn yìí ẹlòmíín náà ń sọ fáfáà míì pé ẹ rí ibi táwọn yìí bá dé àwọn òrò ẹsẹ máa bẹ lọ́lọ́gùn àwọn òrò pé wáàsí kan lè wúlò fáwọn yìí mọ́ ara àwọn tí ń sọ bẹ́ẹ̀ lónìí náà ọ̀rọ̀ Yahudi ni o ara tí Ṣètánì máa lò láti mú yẹn jìnnà sí tọ́lọ́run gbọ̀ngàn tóun gan bá ti ń sọ fún rẹ̀ pé wáàsí ò lè wúlò fún kulubuna gulfun àwọn Yahudi wí bẹ́ẹ̀ pé gbogbo yìí tó ń kọ̀ tí ẹ lé wọlé kò síbi tó lè gbà wọlé góòlù fún wọ́n ti kọ́va ọ̀kan tàwọn yìí ó ti di. qulubuna góòlù fún nínú tafsiru mi bí al-Imam Ibn al-Jawzi rahimahullah fáwọtà jẹ́ tullabul ilmi bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ma awjuhu tafsir pé a tafsiru yìí ọ̀nà mélòó ni wọ́n tu sí ní èyí tí ọba ìlànà tá a ti tu tafsiru mu ọ̀rọ̀ tafsiru bá ti ní ká ń wí o tọ́lọ́ wọn máa wí nǹkan mi tẹ́yìn wọn máa pè ní nǹkan mi tí wọ́n wà ní sọ́ọ́ yìí lọ́kàn bá ti ní lọ́kàn èyí ń ká wa ń wí o ànábì ọ̀kọ́ wa lé yìí o. àmọ́ tafsiru tí ó wọlé kò gbọ́dọ̀ jìnnà sí di Lárúbáwá ńlọ́lọ́run ò fi gbọ́dọ̀ pé ọlọ́run ní alhajju lápẹ̀júwe walillahi ala nasi ó tún wí ń bò mí hijju kíni hijjul bayti nínú àwọn madaibu kan lónìí ziyaratul ulama ìtumọ̀ hajju nù máa lọ kí àwọn afa hajji nù bẹ́ẹ̀ bá wà ní abẹ́hùn ẹ̀yìn ọmọ yìí ò ní báàtì nínú èyí wọn gbogbo ìtumọ̀ tí ọba ti bẹ́ẹ̀dẹ̀ tọ́lọ̀ ń fi sọ kínní tó fi sọ Al-Qur'anil Karim kalẹ̀ ìtumọ̀ Al-Qur'ani kọ́ ìfẹ́ nínú o. òun ni bẹ́ẹ̀ bá rí i pé wọ́n ní gbogbo ojú ọ̀nà tí wọ́n bá tu sí lójú ọ̀nà tí ọgbà bẹ́ẹ̀ ni àbí ń gbà mí kó pé wọ́n rí gbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam inú tíra tí ma sábà sálàyé eléyìí ni tíra Al-Imam Ibn al-Jawzi èyí tá ń pè ní Zadul Masir في علم التفسير زاد المسير في علم التفسير قلوبنا غلف لنا ميا وافون تفسيرني انت باقي ní gíláàfù gẹ́gẹ́ bí mo ti wí fún yín lẹ́ẹ̀kan tírà tó ní epo ẹ mọ̀ pé kó kíni tírà tafsiru tó wà wájú mi nísìnyí pages rẹ̀ tá bá ṣe láwa wẹ́ ní èjì ó súnmọ́ 1000 pages nínú kílọ̀ wà nínú gíláàfù àbí àwọn Yahudi ní kéwù tí ń bẹ lọ́kàn táwọn igẹ̀ ìwọ igẹ̀ mọ̀dájẹ́ qulubuna gulfun ay aw'iyatun lil ilmi ìmọ̀ tí ń bẹ ní lára tiwa igẹ̀ wáàsí mélòó lọ kéwù mélòó lọ ké èmi tí wàá gbọ́ tẹ́nìkan wí nílẹ̀ Yorùbá náà ni yọ takọ̀ àfa àkàtì ń ṣe wáàsí náà ni pé kí ni wáàsí táwọn yìí gbọ́ láyé lájọ́ tó ti ń kéwò létí ké nkankan mẹ́ níbi táwọn yìí ti ń gbọ́ wáàsí dé qulubuna gulfun
àwọn Yahudi náà wí bẹ́ẹ̀ bí àwa yìí gan ta ti mọ kéwúdé kí ni wọ́n yìí anabi ọlọ́run wí bẹ́ẹ̀ fún o kulubuna gulfun ẹ̀dá kan àti kìnní àti kejì èwo ni sọ́nà nùnú méjèèjì anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ta anabi fi kú láyé anabi ń rìsífù wáhàyí anabi gan òdebi kó pé ó ti tó kulubuna gulfun bẹ́ẹ̀ ni gbogbo àwọn sọ̀hábì anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi kú láyé ni wọ́n tún rí tuntun tí àwọn ọ̀gbọ́ àbí táwọn ọ̀gbọ́ yé nínú kéwú tẹ́lómi òkè fún wọn òun ni pé àti kulubuna gulfun pé kò síbi tọrọ Ọlọ́run ọwọ́ náà kan wa mọ́ àbí kulubuna gulfun aw'iyatun lil ilmi ìmọ̀ tiwa igan ti tó ìbẹ̀rẹ̀ àánú méjèèjì o àwọn wo ló sì kọ́ sọ́rú ẹ̀ àwọn wo ni àwọn Yahudi ni o bẹ́ẹ̀ bá ń bú Yahudi wọn náà má fi wà jọ wọn o ọ̀kọ́ kulubuna gulfun ẹsẹ̀kẹsẹ̀ náà l'Al-Qur'ani Ọlọ́run wa dá wọn lóhùn bal la'anahumullahu bikufrihim bal la'anahumullahu bikufrihim faqalilan ma yu'minun. Olúwa tí ó dá wọn tó dá ọkàn wọn ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ẹni jí o sì nǹkan kan nù ọkàn rẹ̀ nù kéwú tó ní kéwú ló kún bẹ́ẹ̀ Ọlọ́run mà ẹni tí ọ̀nà tí wáàsí ọgbà wọkàn rẹ̀ ńbẹ́ńbẹ́ tó ní gbogbo ẹ ti di Ọlọ́run sí kínní Ọlọ́run fi wípé báàlì ntí wọ́n wí wọn ò rí bẹ́ẹ̀ ìtumọ̀ báàlì nínú al-Qur'an al-Karim kò rí bẹ́ẹ̀ o bal la'anahumullahu bikufrihim àìmórí wọn ìṣekèfèrí wọn níbínú Ọlọ́run fi ń bẹ lórí wọn ìbínú Ọlọ́run ti ń bẹ lórí wọn yìí lọ́wọ́ alédi wọn tó pé kí ni faqalilan ma yu'minun ay faqalilan imanuhum ló fi wá jẹ́ pé ìnígbàgbọ́ wọn qalil ó kéré faqalilan ma yu'minun bal la'anahumullahu bikufrihim ọ̀rọ̀ pé ọkàn wọn di àbí kéwú ti kún bẹ́ẹ̀ kò ní di ìmọ̀ kò ní di ìtọ́sọ́nà mọ́ Olúwa ní bal kò rí bẹ́ẹ̀ èyí tó jódodo ni pé bal la'anahumullahu bikufrihim àìgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu wọn kúfúrú àìmóore wọn kúfúrú òun ni Olúwa fi bínú sí wọn bal la'anahumullahu bikufrihim kí wàá ní nàtíjà rẹ̀ kí lè ṣe ẹ̀ faqalilan ma yu'minun òun ló fi jẹ́ pé ní díẹ̀ ni wọ́n wá ń lè gbàgbọ́ nu ìmánì ọlọ́nkọ́ má bínú sí wa débi tí ọ̀rọ̀ yẹn ó fi wá di qalilan ma yu'minun tẹ́ wí látàárọ̀ bí ọba tiẹ̀ gbọ́ náà díẹ̀ ni ọ gbọ́ àṣeyàn lè bọ́rọ̀ rẹ̀ débẹ̀ tọ́ba ti di pé bal la'anahumullahu bikufrihim faqalilan ma yu'minun kolon ko so ambe o na walamma ja'ahum kitabun min indillahi musaddiqun lima ma'ahum wa kanu min qablu yastaftihuna 'ala alladhina kafaru falamma ja'ahum ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين ولما جاءهم كتاب من عند الله Olúwa tún sọ fún wa pé nínú ìgbésí ayé táwọn Bani Israila tí wọ́n gbé tá a fẹ́ kẹ́ wo àwòkọ́gbọ́n lára wọn yẹn ni pé bí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀yin náà ẹ má sì gbé o ara tí wọ́n dánwò ni pé ẹ máa wo ọmọnìyàn lamma ja'ahum kitabun min indillah musaddiqun lima ma'ahum nígbà tá al-Qur'an al-Karim dé kitabu huna ay al-Qur'an al-Karim àwọn Yahudi gẹ́gẹ́ bá ti wí fúnra wa ń jò ní
wọ́n ti wà ní ìlú Madina tí wọ́n bá wọn wò lálejò al-Awsu wal-Khazraj. nínú tí wọ́n máa fi halẹ̀ máwọn Awsu àti Khazraj ń gbà ní pé ẹ̀yin ẹlẹ́bọ wọ̀nyí ẹ̀mọ̀pá tẹ̀lé anabi ọlọ́run la wa anabi kan sì tún bọ̀ ojú yóò rí wa kanu min qablu yastaftihun ala alladhina kafaru. bọ́rọ̀ bá di láàrin àwọn àtàwọn kínní àwọn kèfèrí tí wọn ò sí nù min ahli alkitab tí ò sí nù ẹni títírà kan ti sọ̀kalẹ̀ fún àwọn yìí náà àwọn náà tún take pride ń bi pé mọ̀pá tẹ̀lé anabi ọlọ́run kan la wá ní anabi kan sì ń bọ̀ tíra mi ń bọ̀ gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ tẹ̀ ń bá kì í wa kanu min qablu yastaftihuna ala alladhina kafaru. tọ́ ńgbà tíra náà wá dé ńkọ́ falamma ja'ahum ma arafu Olúwa ní ma arafu táwọn náà ti mà tẹ́lẹ̀ wọ́n máa nìkan kọ́ yastaftihuna bihi ala alladhina kafaru wọ́n ti fi ń wárán sí lórí àwọn kèfèrí bíjà bá dé láàrin wọn ńgbà tí ń tẹ́ mọ̀ yìí náà tọ́ wá dé falamma ja'ahum ma arafu kafaru bihi ngba wọn náà wọn tún wá ṣe kèfèrí sí al-Qur'an al-Karim atanabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí wọn ti fi ń lérí kalẹ̀ sẹmẹntẹlẹ ìjọ ọ̀pọ̀lọpọ̀ ní fi Islam gbajúmọ̀ nínú tó bá wà láàrin àwọn aláìmọ̀kan yóò máa halẹ̀ ẹ jóná ẹ ṣe kínní ó sì níbi tí bẹ̀rù Ọlọ́run tiẹ̀ náà wà. yastaftihuna ala alladhina kafaru ìwà yahudi ni falamma ja'ahum ma arafu kafaru bihi njọba wa di pé kí wọn náà tẹ̀lé tó fi halẹ̀ máa wọn kan ọ̀hún iṣẹ́ wa dé inú àyà mi àgbàdà ká Olúwa tó júwe rẹ̀ tó tí ó hàn jù báyìí lọ ọlọ́ni nígbà tó di pé òótọ́ dé nabadha fariqun wọ́n ju Kùránì sẹ́yìn báyìí bí gbà tí wọn ò rí kìí ṣe pé wọn ò mọ ìtumọ̀ ẹ̀ ni pé kìí ṣe pé àwọn yìí kìí ṣe pé wọn ò mọ kí l'Ọlọ́run wí kìí ṣe pé wọn ò mọ kí l'Ọlọ́run fẹ́ àmọ́ kọ́ ma nìyàn ma manipulate ọ̀rọ̀ Ọlọ́run abẹ́sìn Ọlọ́run kọ́ ma fi jẹun ibi tí wọ́n bá ti rí àwọn èèyàn tu jẹ bàbá wa di pé òdodo dé tán pé wọn náà tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ọ̀hún káwa bá ń wò mí ìwà Yahudi ni o àwọn Yahudi ni kí Kùránì ó tó dé ká Nábì ó tó dé wọ́n fi ń halẹ̀ gbogbo tẹ́ ń bá kì í zẹrù pọ́ tí Ọlọ́run lọ́rùn ní Ànábì Ọlọ́run kan fẹ́ dé tíra kan tó fẹ́ dé falamma ja'ahum ma arafu nítawọn náà ń bà tí wọ́n ti fi ń halẹ̀ máa ń wọ̀nyí yìí falamma ja'ahum gbòde tán kọ́ kafaru bihi Olúwa ní fala'natullah ala al-kafirin ibi dandan Ọlọ́run ìbínú Ọlọ́run kó máa bẹ lórí gbogbo ẹni ó bá ṣe kèfèrí pàtàkì jùlọ irú kèfèrí báyìí gbogbo Al-Qur'ani ló ní síyáàkù rẹ̀ alal kafirina gbogbo kèfèrí ló bá wí àmọ́ síyáàkù bí Ọlọ́run bá bọ̀ gan ọlọ́bẹ̀ tààrà ẹni tó yẹ pé kí ni káfàrà bima àròfà kò rú òun lójú ọmọ kọ́dà yín ti ń fi ń jẹun kọ́dà yín ti ń fi ń halẹ̀ àmọ́ ń gbọ́ wá di òótọ́ tán pé ẹ̀yin náà tẹ̀lé káfàrú bihi fala'natullahi wà níbi dandan Ọlọ́run ìbínú rẹ̀ kọ́ máa bárù kèfèrí bẹ́ẹ̀ àti gbogbo ẹni ó bá ṣe kèfèrí sọ́lọ́run kọ́lọ́n kọ́ máa sọ èmi pẹ̀lú rẹ̀ ń bẹ́ o. Naam. bi'sa ma sharaw bihi anfusahum an yakfuru bima anzala Allahu baghyan an ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب
رهين بئس ما اشتروا به أنفسهم oríṣiríṣi ọjà lèyàn máa kówó lé ọlọ́mọdé ara yìí tá a sọ́ọ̀tì àmọ́kọ̀lọpọ̀ ọjà lọ́mọ anabi adama ná ní kówó lé láyé yìí tóun náà máa pọ̀jà ìsọ́ọ̀tì ni ṣètọ́ni ni ó wá jẹ́ kó look attractive pé ọjà yìí náà ni wọ́n máa ná bí ọba jẹ́ bẹ́ẹ̀ olúwa ní bi'sa mashtaraw bihi anfusahum ntí wọ́n ta ẹ̀mí wọn tí wọ́n fi gba owó tí wọ́n gbà lórí bí wọ́n ṣe ta ẹ̀mí wọn yìí bi'sa ó burú common sense yẹ kó sọ fún wọn pé alikiyama tẹ́ ń ta tẹ́ ẹ fi ń ra ntí ó tán yìí bi'sa ó burú bi'sa mashtaraw bihi anfusahum olúwa láwọn Yahudi àwọn Bani Israila ntí wọ́n ta ẹ̀mí wọn nítorí ẹ̀ yìí nítorí kíni torí ayé bi'sa mashtaraw bihi anfusahum akilo lè ń bi torí pé ntí ọ fà á ntá fi gbọ́ àyà yìí àwọn Bani Israila kilo nira pé anabi Ọlọ́run tá ń wí náà ló dé yìí kilo nira wọn wí bẹ́ẹ̀ nígbà pé àwọn náà wọ́n ti ń fi ṣe kíni ni wọ́n ti ń fi halẹ̀ tẹ́lẹ̀ kí ló lè kí wọ́n pé alukurani tá à ń wí fún yín kìtàbù tá a ní nbẹ́nu tíra wa pé ń bọ̀ òun náà ló dé yìí àmọ́ nǹkan kan fáktọ̀ kan náà ni kí ni fáktọ̀ ni an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi ẹnu pé ọlọ́run lọ́ọ́ mú níbi táwọn rò pé yóò ti mú gbogbo ìgbà táwọn ń sọ̀rọ̀ yìí ó ti pẹ́ ọjọ́ ti gùn lóòótọ́ kò sẹ́ni kankan tó là wọ́n gbogbo anabi ọlọ́run tó fi dórí anabi Isa ọmọ Israẹli gbogbo wọn léètò tí ọmọnìyàn nírúurú tí ọmọnìyàn tí wọn anabi ọlọ́run ò tún kó wọn yìí mọ́ ajẹ́pẹ́ tí wọ́n ń wí tí wọ́n fi ń halẹ̀ máa ó sì àti Khazraju àtàwọn míì náà ni pé anabi wa kan tó ń bọ̀ nígbà tí ọ̀nà wa gbàbẹ̀ mọ́ káfàrú bìyí wọn bá paluda olùwà ni an yunazzila Allahu min fadlihi ala man yasha ẹni ó wò wọn lọ́n ni Allahu a'lamu haythu yaj'alu risalatahu aya min al-Qur'an al-Karim ọlọ́n ní sẹ́ tòun o ibi tó bá wù ú lòun gbé sí o ẹ̀yin kẹ́ chúùsì fún mi pé ẹni báyìí ni ẹ̀ránṣẹ́ òun ló wọ́n rẹ̀ ni tí o ṣe kíni òun ló wọ́n rẹ̀ tó wù ú ṣẹ́. àwọn Yahudi ò torí nǹkan kan máa rọ̀ fún táwọn náà mọ̀ tó dá wọn lójú tó sì wáá dẹ̀kan náà tí wọ́n tún pàlùdà ju pé an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi àti wàá gbọ́ nínú àwọn Lárúbáwá àwọn aróko wọ̀nyí àwọn tí ó dákan báyìí àṣentí wọn ń retí ni pé kọ́ jẹ́ mímbà ní Isra'il inú ètò tiwọn ètò tọ́lọ́run sí yàtọ̀ kò sí nǹkan kan mi eléyìí náà bá a bá máa ronú sí ẹ̀yàn ọmọ ayá mi mùsùlùmí àwọn àwa wọ̀nyí ọ̀tán lẹ̀ o ẹlòmíì bí mísánná wọn ọba ti sọ̀rọ̀ kan kìí sòótọ́ ọba ti wà nínú ẹgbẹ́ kan tí wọ́n sì ní chief mísánná bọ́ba gbọ́ pé kọ́lá Allahu kọ́lá Rasulu ń bì kan yọ wá bí mísánná bá tiẹ̀ má dá wọn yín lóhùn kọ́ dá wọn lóhùn náà nù torí ká má máa kàn ronú lọ bíi pé àbáwọn Yahudi nìkan Al-Qur'ani ń ta ìmí pẹ̀lú rẹ̀ jí ká má jọ wọn ni o ẹlòmíì èdè rẹ̀ nìkan ni bó tilẹ̀ wù kélédè mi ọmọ ọ̀rọ̀ Ọlọ́run wí tó kò ní wọlé o kò ní wọlé kánrin gbogbo wa náà la mọ̀ ń tà ń wí kódò burú ń bọ̀ mí débi pé kò sínú ilé kéwu wa ní ẹtẹlómi kò sínú sílísílà àwọn àfa àti ìlànà tiwa gbogbo ntọ́ lè wò ó wí ọ̀rọ̀ Ọlọ́run kò wọlé iṣẹ́ Yahudi ni ntàwọn náà mà
kafaru bihi nítorí kíni an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi. ẹ̀dàkùn ẹja fi sáàrin nìna inú àrùn tí ń dà wá láàmú pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá yìí wọn ni mo wí ni ó burú débi pé kọ́dà ti bá débi ọ̀rọ̀ ní mísánná ń gbà mí àmírù ń gbà mí pírẹsidẹ́ǹtì àbí elédè wa àbọ̀mọ̀lú wa kọ́dà ń bí tó burú dé ẹlòmíì fẹ́ lè máa kọlu anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní ti torí pé ń bínú Lárúbáwá ẹlòmíì bínú Lárúbáwá débi pé ẹ má gbọ́ nǹkan kan tí wọ́n bá wí ó sì wá gbàgbé pé Lárúbáwá ni anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ò pé ẹ tẹ̀lé Lárúbáwá ẹ tẹ̀lé èèbó àmọ́ bó báyìí pé ibo lọ́sọ̀rọ̀ Ọlọ́run tẹ̀lé bọ́ba fẹ́ là ntí ń jẹ́ ìsìláàmù nù o ìsìláàmù ọ̀mata lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ wo lọ́sọ̀ ni kánra wa létí nù tán Abu Jahal kọ́ra nbí tó burú dé ẹlòmíì fẹ́ lè máa kọlu anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní ti torí pé ń bínú Lárúbáwá ẹlòmíì bínú Lárúbáwá débi pé ẹ má gbọ́ nǹkan kan tí wọ́n bá wí ó sì wá gbàgbé pé Lárúbáwá ni anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan ò pé ẹ tẹ̀lé Lárúbáwá ẹ tẹ̀lé èèbó àmọ́ bó báyìí pé ibo lọ́sọ̀rọ̀ Ọlọ́run tẹ̀lé bọ́ba fẹ́ là ntí ń jẹ́ ìsìláàmù nù o ìsìláàmù ọ̀mata lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ wo lọ́sọ̀ ni kánra wa létí nù tán Abu Jahali kọ́ra bẹ́ẹ̀ yẹn ò kéwú yọ ọ́ mọ̀ pé ọ̀tọ̀ ọ̀rẹ́ Ọlọ́run la Abu Jahali pé Abu Jahali Abu Lahabi Abu Jahali nínú àwọn àtharu mi ni wọ́n describe as kini Fir'aunu hadhihi al-umma Fir'auna aluma nabi sallallahu alayhi wa sallam ẹ wá gbọ́ta Abu Jahali kí gbogbo wa ká fi tají ẹmu kébù tó lè wò kéèyàn jẹ́ olórí kunkun tó yọ láwọn tí ó lè sọ tinú rẹ̀ fún pé bọ́rọ̀ bá dé ojú ẹ̀ yọ láwọn tí àwọn lè pọ̀ fún pé sọ kìlọ̀ dé àṣejù rẹ̀ pọ̀ mi ọ̀rọ̀ yìí kìlọ̀ fẹ́ gbà mẹ́ níjọ́ tẹ́nìkan kọ́nà Abu Jahali bẹ́ẹ̀ ká èyí ṣe kí ni Muhammad gbé ọ tó báyìí tí èyí lè sallallahu alaihi wasallam Abu Jahali làwọn jọ náà ó ní ìwọ ló tún bí òun ní nǹkan báyìí ń bẹ nù tàbẹ́ kì kunna nahnu ìdílé tèmi ti jáde Quraishi gbogbo wọn Quraishi yóò làbú Jahali Quraishi yóò ní anabuwa Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ẹ tuntun ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn bá a ti ní Banu Awfi Banu Hashim àti bẹ́ẹ̀ Banu Muttalib àti bẹ́ẹ̀ lọ ó wá jẹ́ pé ibi tí anabi ti wá ó yàtọ̀ sí ibi tí Abu Jahali ti wá Abu Jahali wá ní sọmọ jí bẹ́ẹ̀ àwa àtàwọn Banu Hashim tó bá lọ kanú tán bí wọ́n bá láwọn ṣe nǹkan báyìí àwa náà ṣe bá a ti ń lo bọ́ọ̀nù ńgbà wọn láwọn ní nǹkan báyìí ìborí pàwọn náà láwọn náà ní nǹkan báyìí wọn bá láwọn ní nǹkan báyìí àwọn náà pàwọn ní nǹkan báyìí ńgbà táwọn Banu Hashim wà yọ sí wa ń bi táàrò qalu fina nabiyyun wọn là nẹbi ọlọ́ọ̀bẹ náà ń bọ̀ làwọn tó rà nẹbi. sallallahu alayhi wa sallam. ọwọ́ ni káwọn gbà gbígbà kọ́ àti ntọ́sọ Abu Jahali di Fir'auna nù ńbẹ nù síra bẹ́ẹ̀ àwa àti wọn náà wo ńgbà wọn làwọn ní wìfádà àwa náà là ní nǹkan báyìí ńgbà wọn làwọn ní nǹkan báyìí àfi bí a ti rí wọn yọ sí wọn ní qalu fina nabiyyun àwọn là nẹ́bí Ọlọ́run bó ní káwọn máa wà nẹ́bí Ọlọ́run lọ àyà dàrú ni ìwọ náà máa wí bẹ́ẹ̀ lónìí o àyà dàrú ni ànígbà káwa pé wọn máa kí ojú wa lọ kọ́ ẹlòmíín ń gbé lónìí náà bàbá gbọ́ wá sí wọn sí wọn àgbọn wọn máa kí ojú wa lọ́nu gbogbo àwọn nǹkan wọ̀nyí
ọ̀rọ̀ Yahudi àbọ̀rọ̀ Abu Jahli ni èwo lọ́tí ọlọ́run bẹ́ẹ̀ àmì ẹ̀rọ̀rọ̀ tànẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí mùmínì àpẹẹrẹ tiẹ̀ náà pọ̀ àwọn tó bí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tí wọ́n jọ bí anabi sallallahu alayhi wa sallam àtàwọn tó tó anabi bí tí wọ́n tẹ̀lé anabi àpẹẹrẹ nu sallallahu alayhi wa sallam Al-Abbas Hamza gbogbo àwọn yìí wọn yìí ṣe irọ́ anabi sallallahu alayhi wa sallam irọ́ bàbá anabi ni wọn. Abu Kuhafa bàbá Abubakar lè bí anabi ọdún 2 anabi fi ṣàgbà Abubakar ọlọ́nà Abu Kuhafa dàgbà kọ́tẹ́lá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá kò ń bí yíyún Salmanul Farisi bọ́ọ̀ jẹ́ mọ́kí wọ́n mọ̀kẹ́ Farisi kìí ṣe Lárúbáwá wọ́n bá dún bí irú èyí táwọn Yahudi dún àbí èyí táwọn Abu Jahli dún yìí òun náà ní bọ́lá àwọn òjòrò anabi ńlẹ̀ Farisi ni ayé àdàrú. Ẹ dákun ẹ jẹ́ ká ronú sí ìtàn Al-Qur'an al-Karim Olúwa ló sọ ọ́ Ọlọ́run ní nǹkan kan kọ́ ló kó lé àwọn Yahudi kó ń bí kí wọ́n má gbàǹtà wọn náà má arafu ntí wọ́n ṣe kí ni wa kanu min qablu yastaftihuna ala alladhina kódà wọ́n ti fi ń halẹ̀ àmọ́ ńgbà tí ọgbà bíi tí àwọn rò pé yọ gbà kafaru Olúwa ní kíni an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi. Ẹ dákun ẹ jẹ́ ká wa náà ronú sí i ntí àyà yìí kọ́ wa ń pàtó ni pé gbogbo bí a bá ti gbọ́ òdodo ọ̀rọ̀ kìí ṣe léde wa kò sí nínú ẹgbẹ́ wa èwo tún ni kò sí nínú àwọn àfáàlà náà lè kéwu tiwa èwo làátún máa wí kìí sọ máa lu wa gbẹni tí irun bá ń bẹ lórí rẹ̀ dákun kókó látòní ìlànà tànàbì kọ́ ìlànà àwọn kan ni àwọn wo àwọn Yahudi àbáwọn Abu Jahli ìgbé kíni àwọn wọn aláwọn lànàbì nísìnyí bóni káwọn ọmọ wa nàbì kí àwa àṣìyà nígbà fún ànàbì ọ̀hún ni ntọ́sọ Abu Jahli di fèrè àwọn náà ńgbà tọrọ débi tí ẹni tí ó lè pàfù Abu Jahli nù tí ó fi sọ tinú ẹ ọsọ pé njẹ bẹ́ẹ̀ nù báwọn bá kàn wí mẹ́ ń ta àwọn yà ń wí ní orí tí ń bẹ́ ń di kíní yìí òun nù ọlọ́nkọ́ masa sàmì ní mi pẹ̀lú yín o kọjá lè tẹ̀lé lánàá ta nabuwa Muhammad sallallahu alayhi wa sallam wa sallallahu ala Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.